أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال وأنفس وثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم لا إله إلا الله محمد مولانا 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 يا الله يا الله مولانا يا الله يا الله مولانا يا ملك القاصد يا غوثاء مولانا لا إله إلا الله محمد مولانا ندعوك مدطرين بصفاتي مولانا ندعوك مدطرين بصفاتي مولانا بمسيري أزم بسير ذاتي مولانا لا إله إلا الله محمد مولانا بسير سير تمسي باليماء مولانا بسير سير تمسي باليماء مولانا بكاس كلمة في بالأباء مولانا لا إله إلا الله محمد مولانا بأول البارز للوجود مولانا بأول البارز للوجود مولانا العالم غيب لا شهود مولانا لا إله إلا الله محمد مولانا بما طوى في علمك المصوني مولانا بما طوى في علمك المصوني مولانا وما هواه كون من مكنون مولانا لا إله إلا الله محمد مولانا بالعرش والفرس وبالأفلاك مولانا بالعرش والفرس وبالأفلاك مولانا في العالم أسنا وبالأملاك مولانا لا إله إلا الله محمد مولانا بسير جمع بالفناء مولانا بسير جمع بالفناء مولانا وصاوي والماوي وبالبقاء مولانا لا إله إلا الله محمد مولانا بنقطة دائرة المشيرة مولانا بنقطة دائرة المشيرة مولانا بوادة مصائر الكثيرة مولانا لا إله إلا الله محمد مولانا بالعاصمي مصطفى تيامي مولانا بالعاشمي مصطفى تيامي مولانا وآله وصحبه الكرام مولانا لا إله إلا الله محمد مولانا واسقنا من كل داء ẹ kú àbọ̀ sórí ètò lónìí o. واسقنا من كل داء Adún ti dé, adún ti balẹ̀ sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá. Ṣọ́wọ́nyá leléyìí láti Dayo Agboola rédíò TV. وجعلنا من كل Màmá wípé Baltimore la fi kalẹ̀ sí o. وجعلنا من كل Nípínlẹ̀ tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Baltimore lẹ́gbẹ̀ẹ́ omi ayin. Mọ̀nítọ̀ bá ti dé Baltimore tó wọnú òkun máa wá ṣíìpù lọ bẹ́ẹ̀ ọ̀bàrà rẹ̀ lẹ́kọ̀ọ́ ni èébà. Ẹ kú òǹgbẹ o ẹ̀yin mùsùlùmí. Bòní ẹ jẹ́ sọ pé àwa ló ń gbẹ. A kú òǹgbẹ o àwa tá à ń gbàwẹ̀. bó ṣe jẹ́ páwọn kan ti lo búrẹ́dì àtẹyin láàárọ̀ àtọ̀sán
kọ́lọ́hún ọba ọyọ̀ wá. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin o. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Àti sànmọ́rí ìlú àtòmídán everybody met gbogbo yín mo kí o. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Ẹ̀yin ìpele tó kẹ́yìn ní ọ̀sẹ̀ yìí rèé, ẹ mọ̀ pé Monday to Friday la máa mú Ṣọ́wọ́nyá wá. Èébà làkínlè bó ṣe ń délé akayawa ẹ̀mí ní sùúrù náà. Ẹ̀mí farabalẹ̀, ẹ̀mí farabalẹ̀. Ẹ wò a ti jẹ díẹ̀ wọnú ìṣẹ́jú tá a fẹ́ lò lónìí. A máa sáré rọ̀ṣì ẹ̀ ní gbìrìgbìrìgbìrìgbìrì báyìí. Àbá àkàmọ́ ẹ̀yin àtàrọ́wà sí ẹ wọlé ẹ̀yin torí pé tẹ́ ẹ bá rí ẹ rí pé lọ́la òde yìí nìtúnú àwẹ̀ ọ̀la làwọn èèyàn tínú àwẹ̀ ẹ̀yin wọ́n sì láwọn gómìnà kan ní àwọn èèyàn gbúdọ̀ rèé kírun ní yídì àwọn gómìnà kan ní káwọn èèyàn kan lọ tọ́ àbá àrọ́wà sí àbá àkàmọ́rù bó lẹ́yìn bá wọn sọ. Ẹ̀lẹ́yìn yẹn wa àfa wa ní ẹ̀lẹ́yìn yẹn wa ṣé ẹ rí ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ nísìn wọ́n ní ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ nísìn wọ́n ní ká máa bomú àfa àwọn ní ẹ máa bomú bomú wá sínú stúdíò wa o ní ìdàdí bomú tẹ̀bí inú stúdíò yín làwọn ń yàn yín bó láti á bomú àwọn àfa wa ní òye káwọn ó bomú àfa ilẹ̀ ní sọ báwọn èèyàn wa lórí ètò ẹ̀yin ọ̀dẹ́ ń wò mí ẹ dákun ṣé ẹ rí lọ́la wọ́n bá ní odó ńlé fìdímọ́lé àfáà ní ẹni tó dúró ńlé ẹbí ìdímọ́lé àfáà ẹni sùúrù ẹ má da kìíní ìrú ẹni sùúrù àfáà ní kí a sọ fún yín pé tọ́ba ní ẹbí ìdímọ́lé o. Ẹ wo bí eré bí àwàdà ní o lórílẹ̀‐èdè kan tó yẹ pé wọ́n ní kán ṣí ìjọba wọn níjọ́ Friday jẹjọ tó kọjá wọ́n ní kán ṣí ìjọba wọn àwọn èèyàn bíi mẹ́wàá ní COVID-19 mú tẹ́lẹ̀ wọ́n gbà tí wọ́n máa ṣíjọba láàrin ọjọ́ kan àwọn èèyàn yẹn wọ 1000 wọn ò dárúkọ orílẹ̀-èdè wọn ò sì dárúkọ ìpínlẹ̀ wọn ẹ dákun tó bá ní òdúró lé olúwa mọ́dà wàhálà sí ní lágbádá ìwọ náà mọ́dà wàhálà sí rẹ lágbádá yàbá. Àwọn èèyàn wá látòrí Instagram orí yín o Asiya Abdul Salam orí yín wọ́n ní ẹ̀kú ètò I can see you God bless you. I am Abdul Rashid mo lẹ́yìn náà o ẹ̀kú àbọ̀. KMC Dabule Swizy orí yín wọ́n ní Ṣọ́wọ́nyá lẹ́tù. Wọ́n ní Andakumulai àfàwà àrùlẹ̀ Adéolú Adéníkẹ́ wọ́n ní Ṣọ́wọ́nyá o Ọ̀wọ́nyá olúwa tó yìn fèyí mo lẹ́yìn náà o ẹ̀kú àbọ̀. Màmá wa Júmọ́ Fálùsì mo mọ̀ rí yín ṣáàbí àlẹ́ wa bàbá wa ń kọ́ welcome to the show. Patricia Toes Adenuga orí yín o ẹ̀kú àbọ̀. Dáramọ́lá Olú mo lẹ́yìn náà Ima Grace bless to bless mo rí yín o ẹ̀kú àbọ̀. Jẹ́gẹ́dẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ olórin lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní bàbá tó ṣùọ̀ good PM sir ìjọ yẹn pọ̀ ó kọjá bìkíábù SOJ Adélàmì mo kí yín o Dáre Àbáyọ̀mí ẹ̀kú àbọ̀. Jẹ́gẹ́dẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní well done dear sir ẹ ṣeun. Gidi Cruz I can see you God bless you. Dr. Olúwa tó fẹ̀yìntì mo lẹ́yìn náà ẹ wò ó bá a ṣe lọ lórí ètò a máa appreciate àwọn èèyàn wa tó wáyé wọlé ẹ wò ó mo ní lónìí òní yìí ní Babalonta Foundation mi mọ̀ bóyá ẹ ti gbọ́ ń pa ẹ̀. Gidi Cruz I can see you God bless you. Babalonta Foundation wọ́n fún àwọn èèyàn ló ń jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá yẹ pé ẹ̀yin wọ́n wà ní orí ẹ̀rí ẹ̀lẹ́ẹ̀lẹ́ lọ́wọ́lọ́wọ́ tá a sọ̀rọ̀ yìí Babalonta Foundation wọ́n fáwọn èèyàn ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ lẹ́yìn náà bá ṣì wà tó sílẹ̀ ń gbọ́ mi ẹ lọ síbẹ̀ kẹ́rìí join báyìí mo sọ pé oúnjẹ ìtúnú àwẹ̀ oúnjẹ táwọn èèyàn ìtúnú àwẹ̀ òun ni Babalonta fáwọn èèyàn yìí tẹ́ ẹ bá fẹ́ kó kàn ní ẹ̀yìn náà ẹ lọ síbẹ̀ ẹ rèé gba ti lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ó lọ lọ́wọ́lọ́wọ́ Babalonta Foundation Incorporated
wọ́n ń fáwọn èèyàn lóúnjẹ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ní àdúgbò ẹlẹ́yẹlé ní ìlú Ìbàdàn. ẹ̀yin ẹ bá wà tó síbẹ̀ ẹ rèé gba tiyín yẹ́sìkẹ́ torí ètò Sówónyá náà láwa o ẹ mọ́ gbàgbé Ayọ̀bámi Òkèdòkun ọmọ ìyá àdúrà mórí yìí o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé Gidi Cruise mo rí bẹ́ẹ̀ ńlá ìkí ẹ̀ ọkọjá bẹ́ẹ̀ ẹ wò ó kó tó di pé awọ agbami ètò akẹ́kọ̀ọ́ agbami ètò mo ní ẹjẹ́ ń sọ nípa Babalonta Foundation yìí o Babalonta Foundation ni ẹ wò ó abẹ́mọ̀ pèsè oúnjẹ fún àwọn èèyàn aṣọ fún àwọn èèyàn bàtà fún àwọn èèyàn àwọn tí ọmọ wọn tí wọ́n lè sanwó iléèwé ọmọ wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n rí ohun lò bẹ́ẹ̀ ìbá afẹ́ káwọn èèyàn náà join wa àfẹ́ kó jẹ́ pé múwámúwá nìkan lápá ẹ̀yẹlé ń dún àfẹ́ kó jẹ́ pé apá ẹ̀yẹlé kan dún múwámúwá ni afẹ́ káwọn èèyàn náà kán gbìyànjú kán ràn wá lọ́wọ́ wọ́n bá yẹ ń join kíní yìí ẹ máa fún àwọn èèyàn ní nǹkan ká máa gbé síbẹ̀ Babalonta Foundation Incorporated ni o every needy yes Kẹ́mi Akin Àjàyí àwọn tèmi látàyè alálùmọ́lẹ̀ ẹ̀kú àbọ̀ ẹ̀yin Dubai lọ́mọ wà ẹ̀yin náà fi ti yín ránṣẹ́ o ẹ fi ẹ̀bùn yín ránṣẹ́ sí Babalonta Foundation Incorporated yes so that kájọ gbìyànjú kájọ ran àwọn èèyàn wa lọ́wọ́ lọ́tùú lọ́sì kájọ ràn wọ́n lọ́wọ́ àwọn tó yẹ pé oúnjẹ náà nídìí àwọn kan wà tó yẹ pé bàtà náà nídìí àwọn kan wà tó yẹ pé aṣọ náà nídìí àwọn kan wà tó yẹ pé àwọn ohun kọ̀ọ̀kan tó yẹ pé adẹ̀ ní tá a fi ń ta nílé láti ẹ̀ nílò òun làwọn èèyàn nídìí ẹ dákun ẹ jẹ́ àjìyànjú ká ràn wọ́n lọ́wọ́ Ayọ̀bámi Òkèdòkun wọ́n ní more grace sir you are going higher in Jesus name ẹ ṣeun amen. Kamsi Dabule wọ́n ní God blessing on you well done ẹ ṣeun àdúpẹ́ mo ní lọ́wọ́lọ́wọ́ yìí ẹlẹ́ẹ̀lẹ́ náà ti pè lọ́wọ́ bí o bá fi máa di adé olúwojú ojú adé òkì yín o ẹ̀kú àbọ̀ bí o bá fi máa dijọ́ Wednesday àdúgbò Olúyoro là ń lọ nílùú Ìbàdàn ẹ máa fọ́lò wa so ẹ máa mọ ibi tá à ń lọ ẹ máa mọ bá ṣe ń lọ àdúgbò Olúyoro là ń lọ nílùú Ìbàdàn tó bá di lọ́jọ́ Wednesday tó bá di lọ́jọ́ Sátidé àdúgbò Abẹ́bí Aláwọ̀ là ń lọ ẹ pé àwọn èèyàn yín ẹni kan á pàdé ìwọ̀nba tá a bá lè fún yàn náà ẹ já pàdé ńbẹ̀ ìkànnì ní ká ṣe nù ẹ já pàdé ńbẹ̀ níjọ́ Wednesday àdúgbò Olúyoro ẹ béèrè fún Babalonta Foundation Incorporated ẹ fọ́lọ̀ wa lórí Facebook wa ẹ fọ́lọ̀ wa lórí Facebook àti ẹ fọ́lọ̀ wa lórí Instagram Babalonta ẹ fọ́lọ̀ wa lórí Facebook Babalonta àbí Babalonta Foundation ẹ lórí Instagram ẹ fọ́lọ̀ wa Babalonta ẹ fọ́lọ̀ wa mbẹ̀ kẹ́ ẹ lè mọ̀ bó ṣe ń lọ ìtawà ìgbẹ́ ẹ fẹ́ràn wá lọ́wọ́ náà ẹ̀yin ẹ fọ́lọ̀ wa lórí péjì yẹn náà ẹ kàn sí wa àmọ́ bá ṣe gba ẹ̀bùn tẹ́lẹ̀ fún wa kíkíbí tẹ́ ẹ bá wà aláwọn crew member tó yẹ pé wọ́n lè wá gbé ẹ̀bùn o anywhere tẹ́ bá wà tẹ́ ẹ fẹ́ fún wa lẹ́bùn aláwọn èèyàn wa tó yẹ pé wọ́n lè wá gbé ẹ̀bùn ẹ dákun ẹ ṣàánú àwọn èèyàn helping the needy ni ẹ bá wa ran àwọn èèyàn tán nílò nǹkan ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ yes ẹ jẹ́ kán lọ gba mi ètò torí pé lónìí mo fẹ́ sáré mú kinní kékeré kan wá tí báyé sọ̀rọ̀ yẹn náà lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé tẹ́ fẹ́ jẹ ẹ̀bùn ẹ lè máa pè wọlé o lónìí ọjọ́ Friday ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2020 èèyàn márùn-ún la fẹ́ fún lẹ́bùn 3,000 naira èèyàn márùn-ún tán bá gba ẹ̀bùn la fẹ́ fún ní ẹ̀bùn 3,000 naira ẹ̀ tẹ́ wà lórí Instagram ẹ pè sórí 443-410-2427 443-410-2427 àyè wà báyìí ẹ lè bẹ̀rẹ̀ sí ní pè wọlé torí pé àdìpẹ́ kú lórí ètò ó ní èèyàn márùn-ún la fẹ́ kàn jẹ ẹ̀bùn lónìí ẹ̀bùn 3,000 naira wà fún èèyàn márùn-ún tó bá jẹ́ Ghana ló wà ní á change sí CD á send ẹ̀ sí ẹ tó bá jẹ́ Republic of Benin ló wà ní á change sí sefa á send ẹ̀ sí ẹ tó bá jẹ́ Nàìjíríà ní á sọ ní owó á send ẹ̀ sí ẹ tó bá yẹ pé Amẹ́ríkà ló wà ní a máa change sí dọ́là á send ẹ̀ sí ẹ ibikíbi tó bá wà bó jẹ́ South Africa ló wà ibikíbi tó wà láti wà a máa convert ẹ̀ sí owó ìlú yín a máa send ẹ̀ sí ẹ ẹ pè wọlé báyìí o nọ́mbà tẹ́ ń wò lójú wòran yín yẹn 443-410-2427 èèyàn márùn-ún labẹ́ kan jẹ ẹ̀bùn lónìí èèyàn márùn-ún
tẹ́ ẹ bá ti gba ìbéèrè tá a fẹ́ béèrè ẹ máa jẹ fún lọ́nà yẹn ẹ̀bùn ọdún ẹnìkan ti wọlé o ẹnìkan ti wọlé yẹ́sìkẹ́ ẹnìkan ti wọlé ò ń bọ̀ ẹ ó dọ̀nù ìṣẹ́jú kan ẹni sùúrù ìṣẹ́jú kan báwọn ẹ ó dọ̀nù ẹ dákun ta ló pè sórí ètò. Ẹ kálẹ́ o season náà ni ló sọ̀rọ̀. Season náà ni bó o ní. Bàbá ẹ kú ètò. Ẹ kú ètò ńlágbà ni ibo lẹ ti sọ̀rọ̀ ẹ dákun. Láti Nàìjíríà ni. Àdúgbò wo lẹ ti sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ káwọn èèyàn wa kán máa mọ ibi tá ẹ ti ń pè wọlé. Ní Kwara Ìlọrin. Ní Kwara Ìlọrin. Bẹ́ẹ̀ ni. Season náà ni ṣé àfáà lẹ́yìn náà bí. À ń gbìyànjú à ń sin lọ́hùn. Ẹ ń gbìyànjú ẹ̀ sí lọ́hùn Olúwa ṣeun ká nìbàdàn lẹ́wà ní lónìí Babalonta Foundation à ń pín oúnjẹ fún àwọn èèyàn ní ìlú Ìbàdàn láti ṣe ọdún ìtúnu àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́lẹ́ẹ̀lẹ́ nìbàdàn báyìí Babalonta Foundation tó bá di lọ́jọ́ Wednesday olúyoro la máa wà níjọ́ Wednesday tó bá di jọ́ Saturday a máa wà ní Abẹ́bí ẹ kú ọdún o ẹ kú yèdún ẹ̀mí àṣọpọ̀ aléèyàn márùn-ún náà máa jẹ ẹ̀bùn lónìí o ẹ̀bùn márùn-ún la mú wá fún àwọn èèyàn mo dẹ̀ bìlí pé ó yẹ káyìn náà jẹ́ ń bẹ̀ àbí ó yẹ káyìn jẹ́ ń bẹ̀ ó yá ẹ mú nọ́mbà. Nọ́mbà olówó available láti lọ síbo. Nọ́mbà wà láti nọ́mbà 50 dé nọ́mbà 180. Ẹ bẹ́ sọ pé ẹ jẹ̀bù o ẹ jẹ́ sáré kí àwọn èèyàn wa tán wọlé dídán skidon mo rí yín o ẹ kú àbọ̀ lùtọ́ lẹ́dẹ̀ adéjùmọ̀ mo rí yín wọ́n ní thank God it's Friday. Ẹ pè mí ní nọ́mbà 52. 82. Nọ́mbà 82 okay nọ́mbà 82 ó dáa Mr. Season náà ni ó yẹ kẹ́ ẹ gba ẹ̀bùn eléyìí o ó yẹ kẹ́ ẹ gbà á torí ó wù mí kẹ́ ẹ gba ẹ̀bùn. Wọ́n ní láti bí oṣù mẹ́ta oṣù méjì báyìí kíní kan wà tó ti ń di àwọn èèyàn mọ́nú ilé tán pé kòrónà. Ẹ ti gbọ́. Wọ́n ní kíní kan wà tó ń di àwọn èèyàn mọ́nú ilé láti bí oṣù méjì oṣù mẹ́ta wọ́n pè kòrónà. Wọ́n ní kòrónà yìí gan kòrónà tá à ń sọ yìí gan kí ni ìtumọ̀ kòrónà o kí ni ìtumọ̀ kòrónà. Kòrónà. Kí ni ìtumọ̀ rẹ̀. Fáírọ́ọ̀sì ni. A mọ̀ pé fáírọ́ọ̀sì ni kí ni ìtumọ̀ kòrónà gangan. Àwọn ìbéèrè tí mo bá béèrè lónìí táwọn èèyàn bá ti gbà á máa sọ ánsà rẹ̀ fáwọn èèyàn kan tó pọ̀ lórí ètò kí ni ìtumọ̀ kòrónà ẹni gbogbo fún yín táìmù dáadáa. Kòrónà. Ó dáa sísì náà ni. Fáírọ́ọ̀sì influenza ni. Gbogbo ìyànjú tó súnmọ́ cough and sneezing. Òyìnbó yìí ti pọ̀ jù sísì náà ni ẹ má wọ́rì wọ́n sẹ́ẹ̀dì 1,000 naira sí yín àṣẹ 1,000 sí yín ṣé ẹ rí kòrónà tẹ́ ń gbọ́ yẹn tẹ́ bá gbọ́ kòrónà yẹn èdè Greek ni ó mì pé crown adé ló ń jẹ́ kòrónà o. Tẹ́ bá gbọ́ tó bá ń jẹ́ Adéọlá ó jẹ́ pé kòrónà ọlá ló ń jẹ́ yẹn kòrónà adé ló ń jẹ́ kòrónà torí ijọ́ mi adé crown ni kòrónà ẹ ti gbọ́ báyẹn tó o bá gbé kòrónà fáírọ́ọ̀sì aládé ni tẹ́ bá rí bọ́yìí máa ń yà náà ẹ rí kó dàbí adé ọba ẹ bá wà òròwò náà ẹ ṣeun amásẹ́ni 1,000 ẹ ṣeun ó lè bété ẹ jẹ́ káwọn mi ò pè wọlé orí ètò Ṣọ́wọ́yá náà lẹ́tún wà lónìí o fún ìtúnu àwẹ̀ lélẹ́yìí mo léèyàn márùn-ún ló máa jẹ̀bùn ẹ̀yin ẹ béèrè kẹgbà 3,000 ẹ béèrè kẹgbà 3,000 torí pé alẹ́fẹ̀lẹ́ ṣe ìtúnu àwẹ̀ bonus fún àwọn èèyàn ẹ pè wọlé òpómúlérò ọmọ Yorùbá pìrìsẹ́ńtà tó kò yé mo rí yín o ẹ kú àbọ̀ àánú olúwa mi dé òkèdòkun wọ́n ní well done sir, I can see you olúfẹ́mi adú mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ ìgbénu ti wọlé o èélé bó ṣe lérí káyọ̀wá àwọn èèyàn fẹ́ gbẹ̀bùn lónìí ánàkùnmù láì ẹ bá sàn o. Yes sir. Ẹ jọ ẹ ló bá wá sọ̀rọ̀ ẹ ṣeun o God bless you adúpẹ́. Àti àti sàlá kíkẹ́ lọ́mọ. Ẹ̀yin kílẹ̀ pé. Asia àti Salam kíkẹ́ lọ́mọ. Asia àti Salam kíkẹ́ lọ́mọ fi Ọlásùnkànmí sí wọn this time around. Bẹ́ẹ̀ni. Àbẹ́yìn kọ́ lẹ jẹ̀bùn lánàá. Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ ti rówó yín gbà? Rárá.
a ti sẹ́ndì ẹ̀ sí yín a ti sẹ́ndì owó yín ẹ̀ wákàtí yín ni. Ok, bóyá network ni TV. Látàdán la mọ̀ ti sẹ́ndì owó yín pé kẹ́ ẹ lè rí nǹkan bí ìtúnu àwẹ̀ kálẹ̀ lè mú kẹ́ ẹ wò ó kẹ́ ẹ pè wá padà. Mi ò ní jẹ́ kẹ́ ẹ béèrè báyìí torí pé eléyìí tẹ́ ẹ ti jẹ eléyìí tẹ́ ẹ jẹ àmọ́ bóyá ẹ rówó gbà bẹ́ẹ̀ rówó gbà abẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ gba owó yẹn pé òótọ́ ni ẹ pè padà tẹ́ bá ti pè padà ìbéèrè wà fún yín ẹ lọ jẹ́kì àkáǹtì yín ẹ pè padà kẹ́ ẹ jẹ́kì àkáǹtì yín kẹ́ ẹ kọ̀fáàmù pé ẹ ti rí gbà tẹ́ bá ti rí gbà ẹ̀ torí pé àfẹ́kọ́yẹ pé ó dàbí pé àwọn èèyàn à ń ṣe láwọn èèyàn ò rí gbà ẹ pè wá padà lórí ètò Ṣọ́wọ́nyá la wà yìí o gbogbo àwọn tí wọ́n ti jẹ̀bùn wa wọ́n ti rówó wọn gbà arábìnrin wọn láwọn bóyá nẹ́tíwọ́ọ̀kì ò jáwọn orí gbà òun láyé ní ká pè padà o tó bá pè padà á sì fún wa fún wọn láàyè láti pè ẹ̀yin náà ẹ pè and bóyá jẹ pé ẹ bá ń pè lọ́wọ́ mo ní ìtàn kékeré kan tí mo fẹ́ mú wá o ṣé tàn ló yẹ kí n pè náà àbí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ó yẹ kí n pè ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ni o arábìnrin yìí ó dàbí ẹni pé ó nílò ìrànlọ́wọ́ ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbálá ayé arábìnrin tí mo fẹ́ gbé fọ́nrán rẹ̀ sí yìí ó nílò ìrànlọ́wọ́ o ìgbà mo fẹ́ wo orí ètò ni mo rí i lórí Facebook mo wá wò pé àìláṣọ lọ́rùn pàká ó tàgbérò gbogbo ọmọ eriwo tírù kan báyìí bá ṣẹlẹ̀ sírú àkàndá èèyàn báyìí níbo lórílẹ̀‐èdè Nàìjíríà ń lọ a sọ wípé ẹ̀ṣẹ̀ pọ̀ ìyà ń jẹ àwọn èèyàn nǹkan burúkú ń ṣẹlẹ̀ sáwọn èèyàn mo fẹ́ kẹ́ ẹ worú nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe Gidi Cruise wọ́n láwọn láìkí ẹ̀ Gidi Cruise I can see you ẹ wo nǹkan wọ́n gbé wá yìí ó ń bà mí nínú jẹ́ ó ń kọ mí lóminú ó ń kọ mí lómi òde bí ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú mẹ́rin ni bó bá ṣe bá kọ́ọ̀lù bá ṣe ń wọlé torí pé a ní àsìkò tó pọ̀ lórí ètò lónìí a máa dá lọ bẹ́ẹ̀ bí kọ́ọ̀lù bá ṣe ń wọlé màá máa stop ẹ̀ màá tún máa gbé sí bí kọ́ọ̀lù bá ṣe ń wọlé màá máa stop ẹ̀ màá tún máa gbé sí bí kọ́ọ̀lù bá ṣe ń wọlé màá máa stop ẹ̀ màá máa gbé sí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wò ó ohun tó ń bani nínú jẹ́ ni o arábìnrin kan jẹ́ kọ́kọ́ sọ story díẹ̀ tó wà ń bẹ̀ arábìnrin kan àkàndá èèyàn kan ni ó rọ̀ lọ́wọ́ ẹ̀rọ ẹ̀gán ò jágere ó lẹ́gbọ́n ọkùnrin kan ó sì ń gbé ọ̀dọ̀ girama rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin yìí a máa kì í mọ́lẹ̀ lójoojúmọ́ tí wọ́n máa bá lò pọ̀ tí wọ́n máa bá sùn ìyún wa nìkan kọ́ o ẹ̀gbọ́n rẹ̀ yìí yóò tún wá kó àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ó wá fi ń ṣe aṣẹ́wó wọ́n bá sùn ẹ̀gbọ́n rẹ̀ ó gbowó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ ìyá ní kán fóun lówó kóun èè jẹun kò hàn ní í ṣe ìgbà míì tí wọ́n bá sùn gan ọmọ ìyá lọ sọ fún girama ní ó fòun lẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ó yà yín lẹ́nu báwo ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ayé Yorùbá náà sì ni ẹjẹ́ àgbọ̀ èmi wà find out ibi tárábìnrin wà àwa wo ìrànlọ́wọ́ tá a lè ṣe fún láti Babalonta Foundation Incorporated nǹkan tá a sọ náà nìyẹn pé àwọn nǹkan tá a fẹ́ máa ṣe irú àwọn èèyàn báyìí wà kàn fún lówó ẹ máa wá síbì kan ni tí wọ́n á ní wọn tọ́jú ẹ̀ kọ́ náà ràn wá lọ́wọ́ òun láyé ní káyọ̀ èèyàn náà kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ bá wa dákun iṣẹ́ tá à ń ṣe yìí kẹ́ ẹ ràn wá lọ́wọ́ kẹ́ ẹ bùkún wa ń bẹ̀ ẹjẹ́ gbọ́ ilé náà ẹjẹ́ gbọ́ òre ẹgbọ́. ọjà jáde wọn máa ṣe mí ní pípa ní ìbá ti sùn. tí wọn nìkan bá ti dá sùn ló máa wá. ló máa ṣọ̀gá máa ní pé ìjọba máa ń ṣọ̀gá máa ní pé ṣíga máa ti jáde. ṣíga máa ti jáde wọn máa ṣọyọ. nígbà tí mo lọ ṣe ṣe wọn sọ fún mi nígbà ìbò lèmi lọ nígbà òwúrẹ́ mi. ok grandma ò sí lẹ́ngbà yẹn àbí. no èmi mo ìdílé mo lọ ṣọ́ọ̀ṣì lẹ́nu. ẹ ṣe grandma wà lẹ́ngbà yẹn. grandma tó àwọn wà nígbà yẹn mi ò lọ grandma nígbà grandma nígbà òòrẹ́ ìkàbí tó ń bá yà sí nígbà tó bá lọ fún òní. oyún ńkọ́. oyún nǹkan grandma sọ fún mi nígbà tẹ́mi jọ kí n bá sọ̀rọ̀ sí fáwọn rárá o tẹ́mi jọ kí n bá sọ̀rọ̀ sí fáwọn rárá o. ṣé àwọn méjì yẹn tó bá ti bẹ́ẹ̀ sọ máa ń dà sí lára. spam ẹ ọmọ àwọn méjèèjì àbí. bẹ́ẹ̀ máa ń lọ fún wọn gbọ́mọ̀ máa ń lọ fún wọn gbọ́mọ̀ níbi gbọ́mọ̀ ṣe yí kò sí níbi tí kí wọ́n ṣe sí ìlà ọkọ tí kí wọ́n ṣe sí ìlà nígbà mọ̀ gáàsì ibi tí wọ́n ṣe bá yóò sí yìí. àwọn méjì ló ń bẹ sùn ẹ ní à. bẹ́ẹ̀ni ìgbàlù ìjọ sọ́dọ̀ ti ìjọ kìíní ti kà mọ́ sí ni ẹnu nǹkan bọ̀ wálé. hello ẹnìkan tún pè wọlé ẹ kú àbọ̀ sórí ètò.
Kíkẹ́ ọmọ ló pè padà. Ṣé ẹ ti jẹ́kì àkáǹtì yín ṣówó wà ń bẹ̀? Ó Mo wà ń ti bẹ̀ àbí ò sí ṣe bẹ̀? ìbọ̀dọ̀ sí ń bẹ̀. Kíkẹ́ lọ́mọ ebi orúkọ tẹ́ ẹ fún wa. Ẹ jẹ́ kí n cross Àti Abdulsalam Kíkẹ́ lọ́mọ. ẹ jẹ́ kí n cross check ẹ̀ because Alright. fún ara mi mo send ẹ dúró lórí ẹ dúró báwọn ẹ má lọ o. Alright, sir. Ẹ dúró ẹ dúró. Yes, sir. Nǹkan nù. Ẹ dúró. Kíkẹ́ lọ́mọ. Mo bá o ẹ má lọ ebi 3,000 ló yẹ ká sẹ́ẹ̀lì sí 3,000 ló yẹ ká ẹ rí gbà. Àti rí aláṣẹ làkàmáàdín. Èmi ò lórúkọ yín bí o á tún chẹ́ẹ̀kì ẹ̀ ok. Tá a bá chẹ́ẹ̀kì ẹ̀ tí ó bá ti sí mbẹ̀ a jẹ́ pé a máa sẹ́ẹ̀dẹ̀ mọ́ eléyìí tẹ́ máa gbà nísìnyí. Ẹ fẹ́ sọ pé ẹ gba ìbéèrè eléyìí tá a fẹ́ béèrè yìí o torí pé ìbéèrè ẹ̀bùn ìtúnu àwẹ̀ ni. Ó yẹ ẹ mú nọ́mbà láti nọ́mbà 60 dé nọ́mbà 200. Number 100. Nọ́mbà 100. Number 100. Nọ́mbà 100. Bẹ́ẹ̀ni, sir. Ìbéèrè eléyìí mo fẹ́ kẹ́ ẹ gbà o kẹ́ ẹ dẹ̀ gbìyànjú kẹ́ ẹ gbà torí tẹ́ ẹ bá gbà yóò bí mi nú. Tẹ́ ẹ bá gbà yóò bí mi nú kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ gbà ni o. Wọ́n ní ká béèrè lọ́wọ́ yín wípé ìtẹ́ máa ń wo bọ́ọ̀lù. Mo ní mo wọ́n mi rẹ̀. Ẹ bá ń wo bọ́ọ̀lù. Wọ́n mi wá ilé kọ̀ọ̀kan. Ẹ bá ń wo ẹ̀ṣẹ́. Rárá. Ẹ wo boxing. Rárá. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jẹ ẹ̀bùn ní o torí pé ìbéèrè tẹ́ ẹ lọ mú yẹn nọ́mbà 100 100 ìbéèrè sport ni ẹ bá ṣe sport ni wọ́n níṣẹ́ mẹ́nìkan tó máa ń ja ẹ̀ṣẹ́ tó ń pè ní Muhammed Ali abẹ̀ṣẹ́kù bí òjò. Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́. Ẹ gbórúkọ ẹ̀ rí. Bẹ́ẹ̀ni. Ó ti dáa ó yẹ kẹ́ ẹ páàsì nígbà wọn. Wọ́n wá ní kí n béèrè lọ́wọ́ yín pé gbogbo ìjà tó jà nílé ayé ẹ̀ bóyá ń wíìnì bó ń wíìnì tó ń wíìnì wọ́n ní máàcì mélòó ni ò wíìnì. Wọ́n ló ja ìjà tó pọ̀ lóríṣiríṣi. Kò lùsì rí. Bẹ́ẹ̀ni. Ẹ bá dẹ̀ gbá o Muhammed Ali ó lùsì ìjà kan ṣoṣo nínú gbogbo ìjà bíi 5,000 tó jà ẹyọ kan ṣoṣo ló lùsì. Ó dáa màá fún yín 1,000 naira màá fi lérí owó yín di 4,000. Ó dàbọ̀. Ẹ ṣeun. Ó ga o arábìnrin yẹn dẹ̀ gbìyànjú wọ́n jà raburabu wọ́n jà fitafita bí ẹni pé káwọn gbà Muhammed Ali abẹ̀ṣẹ́kù bí òjò ọjà ìjà bíi 5,000 nílé ayé ẹ̀ ẹyọ kan ṣoṣo ló lùsì o bó bẹ́ yẹ jà gan yóò wí ní ẹyẹ bó bẹ́ jajà yóò wí ní ẹja ẹ̀rí pé ó kọjá bìkáfù ibi tá a bá kínní ìdé lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ àtútù mú láti bẹ̀ náà mo mọ̀ bóyá ń gbọ́ lọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tán kẹ́ ẹ wá mọ ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún arábìnrin yìí o. láti ti bá yẹ kó mo ń gbọ́dọ̀ kọ́ ya mi fi àyíkúyà mi jẹun di alẹ́ wọ̀n ní fúnra rárá àná títí di alẹ́. Ẹ kọ́ lẹ̀ máa yá mà. Yes ma. alẹ́ lò mo jẹ́ ní àmì mà mo jẹ́ ní tìsí lánàá rárá mo lọ bá àwọn tí wọ́n dọ̀kọ́ yá mi fi rà nígbè ẹ̀rọ ti bá lè ti rà. Àwọn bọ̀bọ̀ tó nípa àwọn mẹ́rin bá ẹ̀sùn bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀ ńkọ́ wọ́n sì wà ń bẹ̀. No àwọn bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn ló máa ṣe wá. Ó kí àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ní làwọn ọmọ mẹ́rin tó bẹ̀ sùn lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní. Àwọn náà ọlọ́ọ̀dọ́ kí n tí wọ́n wá sílé yín wá bẹ́ẹ̀ sùn. Wọ́n máa wáyé àwọn náà tún máa ń wá bẹ́ẹ̀ sùn sí mímọ́ rẹ̀. bẹ́ẹ̀ni ìbáraẹni ìjọba ti sọ̀rọ̀ wọ́n máa wá bá ọmọ ọkọ ní kó dọ̀jọ́ kọ́ lọ sí lọ́ba iṣẹ́ obìnrin kan báyìí ló máa bá sí rẹ̀ lọ́ba dá iṣẹ́ rẹ̀ ní pé mo ti wọ ọ̀rẹ́ oníkó mo ti lọ sí èyí máa ti sùn tiẹ̀ máa máa sọ fún mi pé ìyá máa ti sùn wọ́n máa sọ̀rọ̀ ní pé wọ́n máa yíyọ̀ gbà yìí wọ́n máa yíyọ̀ wọ́n máa wọ́
pẹ́ǹtì yàn wọ́n máa sùn lé yàn gbọ̀dọ̀ àti aládìde wọ́n máa sùn. wo lágbára kò tí wọ́n ní. ọwọ́ ò lọ ibi tí wọ́n. ọwọ́ mi ibi jàdá. máma pariwo nígbà gbogbo ilé ẹ̀gbà mi nígbà. tó bá pariwo létí gbogbo ilé bá gbọ́ wá gbá ẹsẹ̀ kí o kí n pariwo. má pariwo gbàmí má pariwo nígbà gbogbo ilé ẹ̀gbà mi o nígbà àwọn èèyàn lọ́dún bá ní gbogbo àwọn èèyàn lọ́dún bá yọ̀ sí yìí o. gbogbo èèyàn bá yọ àwọn tẹ̀ tó pọ̀. gbogbo ìpẹ́jọ́ lọ́dún bá yọ̀ sí yìí ìjọ sẹ́dẹ̀ ìjọ sẹ́dẹ̀ ti ga mọ́ sí ilé. láti gbọ́ ọmọ òsì ìjọ sẹ́dẹ̀ ti ga mọ́ sí láti ṣọ́ọ̀ṣì. èèyàn lè lọ sùn àwọn ẹ̀gbọ́n mi kọ́ mú bí èèyàn ti fẹ́ ta wá. tó wá bẹ́ẹ̀ sùn. tó wá bẹ́ẹ̀ sì sí ilé nígbà yàn ti sì ní kó. àwọn mẹ́ta wá bẹ́ẹ̀ sùn mọ́nú lé. tó gbowó wo lọ́wọ́ wọn ni. àwọn ló gbowó lọ́wọ́ wọn. àwọn ló gbowó lọ́wọ́ wọn. àwọn mẹ́ta wá bẹ́ẹ̀ sùn mọ́nú lé. àwọn bẹ́ẹ̀ sùn mọ́nú lé ìgbà tí ìkejì bá ṣe tán làwọn ti nìyẹn máa lọ lọ́ba fún yàn ní lọ́ba fún wọn lọ́dẹ̀ náírà. ọ̀dẹ̀ náírà wọ́n yóò lọ́wọ́ ká mọ́ nígbà ká mọ́ nígbà mọ́ ní máa mú nígbà lè máa wà nígbà yìí o. nígbà mí ẹlẹ́mi àgọ́lọ́ sí àtún láìpẹ́ ìṣó kẹ́wọ́n ti là ló tẹ̀ mí o. owó báyìí bẹ́ẹ̀ sùn ló sọ fún girama máa ní kó má bá wọn sọ kankan páwọn fẹ́ gbọ́ mọ́ àbí. bẹ́ẹ̀ni ìjẹta náà ń jẹ fẹ́lẹ̀ ìjẹta nínú títí mẹ́rin ìjọ kí n sí mẹ́rin wá mo lọ mẹ́rin kí n tó mẹ́rin nígbà ìjọ nígbà mo rò pé àdúgbò ìmọ̀ nígbà gbogbo èèyàn pátá tó ń bá yóò sùn nígbà yóò lọ́kọ̀ bá yé mi jẹ nígbà lọ́kọ̀ bá yé mi jẹ nígbà àyíjọ fẹ́lẹ̀ tọ́lé ti máa yọ ṣọ́ọ̀ṣì nígbà tí àwọn máa gbà nígbà lóde mẹ́kọ̀ọ́ bá yé mi jẹ lóde mẹ́kọ̀ọ́ bá yé mi jẹ. ẹ̀gbọ́n mo dìde rẹ́kọ̀dù kìíní ni o I'm just coming back from ọkọ́dà mi ò tí délé so this is the job I have for you mo sọ fún yín pé mo ń gbé ní side alákòókò so I'm going to pick your number on your page now we need to talk about this so I'm going to send this to you through WhatsApp this is Ronke Oluwaseun Akínwùmí your friend on Facebook. ẹ rí i pé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín arábìnrin àkàndáhùn tó yẹ pé dídú ẹ̀ gan kò dúró dáadáa apá ẹ̀ gan ò ṣe dáadáa ẹni tó yẹ kán máa ṣàánú ló wá di pé ẹ̀gbọ́n rẹ̀ gan ló bẹ̀rẹ̀ sí ní kì í mọ́lẹ̀ tó ń bá sùn ẹ̀gbọ́n rẹ̀ yìí ló ń bá sùn tó tún pé àwọn ọ̀rẹ́ ẹ̀ tán tún wá ń bá sùn ẹ rí i pé ọ̀rọ̀ burúkú ni very very sad alákùkọ lẹ́kọ̀ọ́ náà ló wà o ọ̀rọ̀ wọn bàyàn nú jẹ́ ẹni tó yẹ kán máa ṣàánú kì í ṣe èèyàn kan kì í ṣe èèyàn méjì kì í ṣe èèyàn mẹ́ta kán máa bá sùn torí pé kò lè rọ́wọ́ tì wọ́n dànù torí pé kò lè ṣe ọ̀rọ̀ dáadáa a máa pariwo pé wọ́n ń bóun sùn kán má bàa yé òun jẹ́ wọ́n rò pé irú ẹni yóò lọ́pọlọ láti sọ̀rọ̀ ẹ̀ ń bo Nàìjíríà ń lọ bo Nàìjíríà ń rè kí ló dé tẹ́ máa ráwọn ẹlòmíín gbà míì tẹ́ mọ̀ wò pé àìsàn kan ṣe wọ́n àbí wọ́n lọ ní ásídẹ́ǹtì tẹ́ mọ̀ wò pé kí ló ṣẹlẹ̀ ẹlòmíín ti forí kó nǹkan tí ò yẹ kó forí kó ó rí forí kó lé agbọ́n ẹ wo orú èèyàn báyìí àkàndé ènìyàn tó yẹ kó máa tọ́jú náà tí wọ́n bá sùn lóye pé náà wá gba owó lé lórí girama tó lòun ó tọ́jú ẹ̀ náà girama náà tó lòun ó tọ́jú ẹ̀ àti ní a máa ní káwọn èèyàn wa kán gbìyànjú kán bá ṣe research lórí ọ̀rọ̀ ìbànújẹ́ ni o don skidon wọ́n ní so sad ẹ wò ó sad oge ó sad ọkọjà be careful Tóyìn Adéyẹmí mo rẹ́yìn náà mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o Ọládìméjì Gbénga Olúgbémi níyì ọ̀rẹ́ mi kan báyìí mo rí yín how are you ẹ fún wọyè Táíwò mo rí yín o ẹ kú àbọ̀ Sarah Melody mo rẹ́yìn náà ṣáláfíà lẹ́wà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìbànújẹ́ ni o ó ń bà nínú jẹ́ gbáà tẹ́ ẹ bá gbọ́ ẹ gbọ́ ọmọ yẹn ẹ gbọ́ bó ṣe rí mo máa dúpìlẹ̀ lẹ́ẹ̀kan sí i torí ó ní pé the don skidon wọ́n ní I hope the brother is held accountable for his actions ẹ wò nǹkan mo sọ náà nù pé ó yẹ ká wa kàn wá bọ̀ dáhùn kàn wá girama yẹn náà kàn irú àwọn èèyàn báyìí ní Babalóńtà Foundation Incorporated fẹ́ máa gbìyànjú ká ràn lọ́wọ́ à ń gbìyànjú kọ́lọ̀ pèsè fún wa ká wálé kan tá a lè fi irú àwọn èèyàn báyìí sí tó ṣe wípé ìjọba ọmọ pé a máa tọ́jú wọn Sunday òní ẹ̀jẹ̀ mo rí yín o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé I can see you ẹ wo ọ̀rọ̀ tó bà nínú jẹ́ ni
ọmọ yìí ó jẹ́ tó lọ skul tẹ bá gbọ́ bóyá sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọpọlọ wà lórí ẹ̀ ó lọ skul. Adéolú Adéníkẹ́ mo tún rí yín o lórí Instagram mo rí bẹ́ẹ̀ tí ń wọlé mo rò pé ẹ bá fetí bá ọkàn ìtàn tá a sọ ẹ lọ ọmọ tí ẹ̀gbọ́n rẹ̀ ń bá sùn ọmọ tó yẹ pé handicap ni tó yẹ pé challenge kí náà pé ó wà in distress tẹ́lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń bá sùn tẹ́gbọ́n rẹ̀ á tún kó àwọn ọ̀rẹ́ wá tẹ́gbọ́n tún ń gbowó tó yẹ pé girama gan tánú fi tì ó bá tún tọjọ́ sùn girama tún ní ó gbẹ́nu sọ̀hún ni màá tún plẹ̀ lẹ́ẹ̀kan sí o táìmù wá plẹ̀ yìí mo fẹ́ ká fọkànbalẹ̀ ká gbọ́ lẹ́yìn ẹ̀ káwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè wọlé ẹ̀ẹ́dẹ́ béèrè ìbéèrè ẹ̀ẹ́dẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ ń pa ẹ̀ ká pè wọlé bẹ̀ mo fẹ́ kí gbogbo wa ká fọkànbalẹ̀ àbí kí n mute fóònù yẹn kí n má ti gbé call ní gbogbo táìmù yẹn tá a bá fi máa play ẹ̀ jẹ́ ìṣe bẹ́ẹ̀ yẹn ó yá ẹ gbọ́ òrè o ó dà pé n ò tí ì mú sáǹdì ẹ̀ ó já mi lára jẹ bàbá yẹn bó lè máa ń sọ ó já mi lára jẹ fúnkẹ́ ó já mi lára jẹ ẹ wò ó ọmọ èèyàn náà ni o báwọn èèyàn ṣe máa ń ṣe àwọn èèyàn lò lórílẹ̀‐èdè Nàìjíríà rèé o kì í ṣe pé bóyá ìlú kan náà lọ́mú wá o Nàìjíríà ni o Nàìjíríà ló ti ń ṣẹlẹ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́ ẹ bá wá rí tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sáwọn kan torí pé wọ́n ti ṣe nǹkan burúkú fún èèyàn ni o example ẹ̀ náà lélẹ́yìí. tèmi ní pé gbàdé mi bá ti sùn. tí wọn nìkan bá ti dá sùn ló máa wá. lọ́mọ ṣọ̀gá máa ní pé ìjọba ṣọ̀gá máa ní pé tí gàmá ti jáde. wọ́n máa ṣọ́ gàmá pé gàmá ti jáde. wọ́n máa máa ṣọ́yọ̀. èmi nígbà tí mo lọ ṣe ọ̀ṣọ́ fẹ́mi ní pé ìbòyè mi. wọ́n á ṣọ́ gàmá pé gàmá ti jáde wọ́n á kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. ok grandma ò sí lẹ́ngbà yẹn àbí. no èmi mo ò sí lé mo lọ ṣọ́ọ̀ṣì lẹ́nu. ẹ ṣe grandma wà lẹ́ngbà yẹn. gàmá tó àwọn wà nígbà yẹn mẹ́rin ló gàmá ní ló gàmá nígbà ọ̀rẹ́ ìkẹ̀kẹ́ tó ń bá yẹn sí nígbà tó bá lọ fún yàn ní. oyún ńkọ́. oyún ńkọ́ ẹ̀mí ìjọba máa sọ̀rọ̀ sí fáwọn rárá o ẹ̀mí ìjọba máa sọ̀rọ̀ sí fáwọn rárá o. kó má sọ̀rọ̀. ṣé àwọn méjì yẹn tó bá ti bẹ́ẹ̀ sọ máa ń dà sí lára. spam ẹ ọmọ dà sí lára. àwọn méjèèjì àbí. bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ fún wọn. wọ́n máa bá sùn láì lo condom wọ́n á tún da spam sọ́mọ ọlọ́mọ lára. dígí wọ́n lè ṣe sí ẹ̀rọ ọkọ dígí wọ́n lè ṣe sí ẹ̀rọ nígbà mọ̀ láti ibi tí wọ́n fi bá yóò sí yìí. àwọn méjì ló ń bẹ sùn ẹni à. bẹ́ẹ̀ni ìgbàlè ìjọ sọ́dẹ̀ tí ìjọ kìíní ti kà mọ́ sí yẹn ẹ̀mú nǹkan bọ̀ wáyé ìgbàlè tí bá lọ fún wọn gbọ́dọ̀ kọ́ sí àmì tí ń fi àyíkú yà lè jẹun ti yà lé wọn ní fúnra rárá wọn ní fúnra rárá àná. ọjọ́ tó ń bá bèrè bí tí ẹ kọ́ lẹ̀ máa yára mà. ẹ sà. mo jẹ́ ní tìsí lánàá rárá mi lọ bá àwọn tí wọ́n dọ̀kọ́ yá mi ní ti rà nígbà ẹ̀rọ ti má lè ti rà. àwọn bọ̀bọ̀ tó nípa àwọn mẹ́rin bá ẹ̀sùn bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀ ńkọ́ wọ́n ṣì wà bẹ́ẹ̀. no àwọn bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn ló máa ṣe é bá. ó kí àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ní làwọn ọmọ mẹ́rin tó bẹ́ẹ̀ sùn lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní. àwọn náà ọlọ́run jẹ́ kí n tí wọ́n wá sílé yín wá bẹ́ẹ̀ sùn. wọ́n máa wáyé àwọn náà tún máa ń wá bẹ́ẹ̀ sùn sí mímọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ìbáraẹni jẹ́rán ní sẹ́yìn wọ́n máa wá gba ọkọ̀ ní sọ́dọ̀jọ́ kọ́ lọ sílẹ̀ bá ń ṣe obìnrin kan. bọ̀dá rẹ̀ ń bá sùn ọ̀rẹ́ bọ̀dá rẹ̀ mẹ́rin náà ń bá sùn nínú ilé wọn. mo ti wọ́n yọ̀ nípa ojú ọ̀sùn èèyàn máa ti sùn tiẹ̀. màá máa sọ fún mi pé èèyàn máa ti sùn. wọ́n máa sẹ́yìn ní méjì wọ́n máa yíyọ̀ gbà yìí wọ́n máa yíyọ̀ wọ́n máa bọ́ pẹ́ǹtì yọ̀ wọ́n máa sùn lè yọ̀. wọ́n bá pàǹtì ẹ̀ wọ́n máa bá sùn ọ̀rọ̀ burúkú ló tẹ̀ ní. ọwọ́ ò lọ ibi tiwọn. ọwọ́ wọn ibi jàdá. máa máa pariwo nígbà gbogbo ilé ẹ̀gbà mi nígbà. tó bá pariwo létí gbogbo ilé bá gbọ́ wá gbá ẹsẹ̀ kí òkè pariwo. máa pariwo gbàmí máa pariwo nígbà gbogbo ilé ẹ̀gbà mi o nígbà àwọn èèyàn lọ́dún bá ní gbogbo àwọn èèyàn lọ́dún bá yọ̀ sí yìí o. gbogbo èèyàn bá àwọn tẹ̀ tó pọ̀. gbogbo ẹ̀kọ́ lọ́dún bá yọ̀ sí yìí ìjọ sọ́dẹ̀ ti gbà mọ́ sí ilé. láti gbọ́ ọmọ òsì ìjọ sọ́dẹ̀ ti gbà láti ṣọ́ọ̀ṣì. èèyàn lè lọ sùn àwọn ẹ̀gbọ́n mi kọ́ mú bí èèyàn ti fẹ́ ta wá. tó wá bẹ́ẹ̀ sùn. tó wá bẹ́ẹ̀ sì sí ilé nígbà yàn ti sì ní kó. àwọn mẹ́ta wá bẹ́ẹ̀ sùn mọ́nú tó lé. ń gbowó wo lọ́wọ́ wọn ni. àwọn ló gbowó lọ́wọ́ wọn. àwọn ló gbowó lọ́wọ́ wọn. àwọn mẹ́ta wá bẹ́ẹ̀ sùn mọ́nú lé. wọ́n bá sùn mọ́nú lé ìgbà tí ìkejì bá ṣe tán làwọn ti ìyẹn máa lọ lọ́ba fún yàn ní lọ́ba fún wọn lọ́dẹ̀ náírà. ọ̀dẹ̀ wọ́n yóò lọ́kọ́ ká mọ́ nígbà ká mọ́ nígbà mọ́ ní máa mú nígbà yóò máa nígbà yóò.
owó báyìí ń bẹ̀rẹ̀ sí ló sọ fún grandma máa ní kó má bá wọn sọ kankan pa àwọn fẹ́ gbọ́mọ́ àbí. bẹ́ẹ̀ni ìjẹta náà ń jẹ fẹ́lẹ̀ ìjẹta nínú títí mẹ́rin ìjọ kí n tún mẹ́rin wá mo lọ bẹ́ẹ̀ mi gbọ́ mẹ́rin nígbà ìjọ nígbà mo ò gbé àdúgbò ìmọ̀ nígbà gbogbo èèyàn kátà tó ń bá yóò sùn nínú ilé bàbá ayé mi jẹ nígbà bàbá ayé mi jẹ nígbà àyíjọ lórí ìtọ́jú ti máa yọ ṣọ́ọ̀ṣì nígbà tí àwọn bàbá nígbà lóde bẹ́ẹ̀ bàbá ayé mi jẹ lóde bẹ́ẹ̀ bàbá ayé mi jẹ bẹ́ẹ̀ bàbá ayé mi jẹ. ẹ̀gbọ́n mo dìde rẹ́kọ̀dù kínní ni o I'm just coming back from work kódà mi ò tí délé so this is the job I have for you mo sọ fún yín pé mo ń gbé ní side alákòókò so I'm going to pick your number on your page now we need to talk about this so I'm going to send this to you through WhatsApp. This is Ronke Oluwaseun Akinwumi, your friend on Facebook. Mo lérò pé ẹ̀yin ọmọrin èèyàn wa tẹ́ wà lórí ètò ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ náà o. Arábìnrin yìí ṣèkí náà ń porúkọ rẹ̀. Ó ń gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ àti girama rẹ̀. Ó wá ní ẹ̀gbọ́n òun máa ń bóun sùn ẹ̀gbọ́n òun á tún kó àwọn èèyàn wá bá sùn èèyàn bíi 3 4 ẹ̀gbọ́n òun á tún gbowó lọ́wọ́ wọn òun á máa pariwo pé ẹ gbà wọ́n o wọ́n ń bá yàn sùn o ẹ mọ̀ pé ọpọlọ arábìnrin pé ṣùgbọ́n àwọn yẹn rò pọ̀ dẹ̀ ni wọ́n rò pé kò mọ nǹkan tó ń ṣe ẹ wo èèyàn Nàìjíríà rere ẹ jẹ́ á gbìyànjú màá try àti gẹ́ẹ̀tì líǹkì ẹni tó rìkọ́ọ̀dù kínní yìí a máa wá bá a ṣe máa gẹ̀ẹ́tì ẹ̀ Swizzy náà ni ó ní ó já mi lára jẹ ó jẹ́ mi gan náà lára jẹ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín bad word with laughter ọjà ń lára jẹ ẹ wo ẹ já gbẹ̀yìn kúrò lára torí pé ọ̀la lọ́dún mo ní èèyàn 5 mo kẹ́kẹ́ jẹ̀bùn èèyàn 2 náà ti pè wọlé o a sì fẹ́ kéèyàn 3 ó pè wọlé sí i kó tó di pé a kúrò lórí ètò bí ìṣẹ́jú 10 la ní sí lórí ètò báyìí ẹ pè wọlé kẹ́ ẹ jẹ ẹ̀bùn. Kí wá ní tẹ́ni tí ò yóò tó wá ń ṣe kúńbọ́ńbọ́ ká má ṣe ohun tá ò tó o ká má ṣe ohun tá jùlọ ká sì má joyè aláìmoore tí ń fi ìpín ìpéjú dorí àná nù dálẹ́dálẹ́ lọ̀rẹ́ ẹ̀ ń tiwa ọ̀rẹ́ tí ó dalẹ̀ ò ní ìdalẹ̀ ọ̀rẹ́ tó bá ń dalẹ̀ ò ní ìdalẹ̀ láéláé ìzọrí adùwà kamaratan wà zọrí sọdí kọkà àlùfáà mara falabudama nkọlaba sọdí kò wáwá á lámọ̀bílẹ̀ mọ́dọ̀ra ọ̀rẹ́ tó gbọ̀dá àjọta tó gbọ́n mámú mi àlà máa ń ṣe fàmí fẹ́ni mámú mi. ayé lóyún mọ́ gbọ́rọ̀ dé ọ̀rọ̀ lọ́mọlé. Ọlábọ̀dé John wọ́n ní olóòtú ṣọwọ́ ń yá ẹ̀kú ètò ẹ máa bá ètò lọ ẹ ṣeun Ibrahim Bakare múlẹ́yìn náà o bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kú àbọ̀ sórí ètò mo ní ẹ bá wa dá sí ọ̀rọ̀ yẹn o ọmọdébìnrin tí ẹ̀gbọ́n rẹ̀ ń bá sùn tẹ́gbọ́n rẹ̀ ó tún pé èèyàn 4 5 wá kán máa bá sùn lé tí ó sì sọ fún girama ní ọmọ yọ àwọn lẹ́nu ẹ dákun ẹ bá wa dá sí a sì fẹ́ gbìyànjú ká gẹ́ẹ̀tì kọ́ńtàkì ẹ̀ tó rìkọ́ọ̀dù kìíní yẹn káwá fín níbi kókò ká mọ ibi tí ọ̀rọ̀ yìí ọ̀yá sí ẹ̀gbọ́n rẹ̀ yìí ó yẹ kán mu girama náà ó yẹ kán mu child trafficking la máa clarify yẹn sí. mo ní ẹ pè wọlé o torí pé àti fẹ́ parí ètò lónìí ẹ pè wọlé ká béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ gẹ̀gẹ́ ẹ̀ mọ̀ àti láwọn èèyàn 2 tó pè wọlé wọ́n dẹ̀ gbẹ̀bùn náà ẹ̀yin náà gbẹ̀bùn ẹ wọ ẹ pè wọlé kẹ́ ẹ jẹ fúlẹ̀bùn 3,000 naira báwọn tó pè wọlé lẹ́ẹ̀kan a wò pé kábíyèsí fún wọn ká fún wọn 1,000 torí pé wọ́n gbà ìfún wa ẹ̀yin ẹ pè wọlé kọ́lọ̀ wọ́n ṣe kẹ́yìn ó mú ìbéèrè tó rọ̀. ayé lóyún mọ́ gbọ́rọ̀ dé ọ̀rọ̀ lọ́mọlé tí ń jẹ́ ṣe bọ́rọ̀ náà lọ́mọ elétí ń jẹ àwí tiwa kọ́lọ̀ ó jẹ́ gbọ́ aṣọ tiwa kọ́lọ̀ ó jẹ́ gbọ́ mo ní ẹ dẹ́kun o afẹ́kẹ́ ẹjọ́ yìí wa kẹràn wá lọ́wọ́
Babalonta Foundation Incorporated ìyẹn a máa ń gbìyànjú àti fún àwọn èèyàn lóúnjẹ ẹni tá a máa fún lóhùn mímu ẹni tá a máa fún ní bàtà àwọn tá a máa fún láṣọ àwọn tó yẹ pé owó iléèwé ọmọ wọn la máa ràn wọ́n lọ́wọ́ láti san àwọn tó yẹ pé bóyá wà ní ipò àìsàn tán nídìí owó díẹ̀ láti sanwó ọbísítù ẹ̀yin náà ẹ join bẹ́ẹ̀ ṣe lè join ẹ̀yin ẹ send message sí nọ́mbà tẹ́ ń wò lójú ìwòran yìí ẹ send message sí nọ́mbà tẹ́ ń wò lójú ìwòran yìí 443-410-2427 ẹ send message sí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ ní ẹ send message sí nọ́mbà yẹn ẹ ràn wá lọ́wọ́ káwa náà lè ran àwọn èèyàn lọ́wọ́ helping the needy in our community ká lè ṣe ìrere táwa lè ṣe ẹ̀bí wọ́n ní nígbà tí àwọn ọmọ ẹ̀yìn tán fi Jésù gbà wọn pé bó o ní ṣàníyàn ó máa wọ ìjọba ọ̀run bó o la ṣe lè wọ ìjọba ọ̀run ó wá sọ fún wọn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn lèmọ́mù ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ẹ̀sìn lóye pé tá bá débodè ọ̀run òun ò lé wọn padà lónìí ẹ kúrò níwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé èmi ló dé à ń lé ẹ̀mí òkùnkùn jáde lóko rẹ̀ èmi ló dé à ń wàásù ọ̀rọ̀ rẹ fún àwọn èèyàn èmi ló dé à ń lójoojúmọ́ à ń gbàdúrà sí àwọn èèyàn fáwọn èèyàn torí rẹ̀ wọ́n ní yọ̀wá lọ́wọ́ pé àní ẹ̀ kú òun wájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí pé nígbà tẹ́bí ń pa mí mọ̀ fún un lóúnjẹ ńgbà tó fún ń gbẹ mí fún mi lómi mu ńgbà mo wà ń wò dáṣọ bò mí ńgbà tára mi ọ̀yá wò mí sàn wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé olúwa áká àti àṣẹ nìyó ńjó lára rẹ ọ̀yá tí táàtọ́jú rẹ ńgbò lè bí pọ́ táà fún ọ lóúnjẹ ńgbò ní òtútù mú ọ táà fún ọ láṣọ ńgbò lọ fún pé ọ táà fún ọ lómi mu wọ́n ní ó yọ̀ wá sọ fún ẹ pé nígbà tẹ́ ẹ rí ẹnìkan ládùúgbò yín débi ń pa lẹ́yìn òfin lóúnjẹ mọ̀ pé mi lẹ ṣe sí òun ẹ̀rẹ́ nìkan ládùúgbò yín ọwọ́ àwọn òhò fún láṣọ mọ̀ pé mi lẹ ṣe sí òun ẹ̀rẹ́ nìkan ládùúgbò yín ara rẹ̀ ọ̀yá ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú kẹ́ ẹ jẹ ìtọ́jú ẹ̀ mọ̀ pé mi lẹ ṣe sí òun wọ́n ní nítorí ìdí èyí òun náà ní Babalonta Foundation Incorporated láṣẹ pọ́sítà wípé ẹ̀jẹ̀ gbìyànjú tiwa níwọ̀n bá tá a bá lè ṣe níwọ̀n bá kókóló tá a lè gbìyànjú níwọ̀n bá rámbídín tá a lè gbìyànjú láti ran community lọ́wọ́ a máa fáwọn èèyàn ní ìfẹ́ tọ́lọ̀ báyìí fún wa ẹ dákun ẹ̀yin náà akẹ́kẹ́ ẹjọ́ ìwà ni o ẹ bá ẹjọ́ ìkùsẹ́ẹ̀dì yìí ẹjọ́ Babalonta Foundation Incorporated mo ní ẹ̀mọ̀ bẹ́ẹ̀ máa join nọ́mbà tẹ̀ ń wò níwájú lójú ìwòran yìí text sí nọ́mbà yẹn pé a fẹ́ join o a fẹ́ fi kan báyìí ràn yín lọ́wọ́ o ibikíbi tẹ́ ẹ bá wà káàkiri àgbálá ayé yálà Amẹ́ríkà ni o Nàìjíríà ni o UK ni o àyè wà láti join ẹ̀yẹ yá sí tẹ́sì sí kínní a máa sẹ́ndì líǹkì tẹ́ máa ṣe sí ibi tẹ́ lè sẹ́ndì kan sí àwọn kúrú wá wà káàkiri àgbáláyé náà ní ibi kí ló pé ibi tẹ́ bá wà àwọn kúrú wá wà ń bẹ̀ pé kó wọ́n á gba ẹ̀bùn tẹ́ fẹ́ fún wa wọ́n á sì sẹ́ndì ẹ̀ sí wọ́n á sẹ́ndì ẹ̀ sí ẹ̀kọ́ta wa kọ́lọ́wọ́ ràn wá lọ́wọ́ ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ràn wá lọ́wọ́ ẹ wo àdìjú báyìí lọ lórí ètò lónìí o oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ẹ tó jẹun tí ọ̀sẹ̀ wọ́n náà ṣeun adúpẹ́ ẹ̀yin tó yẹ pé ẹ̀sẹ̀ ń wọlé náà adúpẹ́ lọ́wọ́ yín thank you very plenty màmá wípé ẹ bá bómi ìṣẹ́wọ́ ń kọ́ ọmọ bá dùn à ẹ bá bóri ọ̀fẹ́ ń kọ́ bóúnjẹ ìṣẹ́ báyìí náà rẹ̀ náà ni o adúpẹ́ ọlá nìtúnú àwẹ̀ wọ́n bá ní ká ẹ jókòó lé ẹ dákun ẹ gbìyànjú ẹ jókòó lé wọ́n bá ní ẹ má jáde ẹ gbìyànjú ẹ má jáde wọ́n bá ní ká ẹ lo face mask ẹ dákun ẹ gbìyànjú ká ẹ lo face mask ọlọ́run ọba ọ̀ràn wá lọ́wọ́ àkọjá kòrónà yìí ọlọ́run ọba ayé ìṣẹ́gun kòrónà jẹ́ dìgbà tó máa pàdé jọ Monday màmá wípé ẹ gbìyànjú ẹ ṣe dáadáa ẹ gbìyànjú ẹ wùwá re ọlọ́run ọba kó wà pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi ní orúkọ Muhammadu àti kíní kẹta náà ní orúkọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó dàbọ̀ náà èébà. Orí mi ò